Ogun abẹ́lé orí kọkànlélọ́gọ́ta. Lọ́jọ́ tí wọ́n yìnbọn fún Ọbásanjọ́ lójú ogun, àwọn ọmọ Biafra ní o, díẹ̀ ló kù kí wọ́n pa á. Lóòótọ́ ni àwọn ọmọ ogun kọmándó abẹ́ Ọbásanjọ́ yìí padà sí ìtòsí odò Ọ̀tàmìrì, tí wọ́n sì bẹ̀rẹ̀ ogun náà lákọ̀tun pẹ̀lú àwọn irinṣẹ́ tuntun tí Ọbásanjọ́ kó fún wọn, tí wọ́n sì jagun náà, tí wọ́n lé àwọn ọmọ Biafra sẹ́yìn pátápátá. Àmọ́ ọ̀rọ̀ náà ti le jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ohun tó wà lọ́kàn àwọn ọmọ ogun Biafra yìí, gẹ́gẹ́ bí Ojukwu fúnra ẹ̀ ti ṣe pa á láṣẹ fún wọn, ni pé kí wọ́n rí i pé wọ́n mú Ọbásanjọ́ tó wá gbaṣẹ́ lọ́wọ́ Benjamin Adékúnlé yìí balẹ̀. Ọ̀nà kan náà tí wọ́n sì lè fi ṣe eléyìí ni kí wọ́n má jẹ́ kí ọkàn ẹ̀ balẹ̀, kí wọ́n máa gbógun tì í ní gbogbo ibi tó bá gbà, kí wọ́n sì yanjú ẹ̀ kíá, tàbí kí wọ́n lé e jáde nílẹ̀ Biafra. Ohun tí àwọn ọmọ ogun náà sì ń ṣe nìyẹn. Lẹ́yìn tí Ọbásanjọ́ dé pọ́tà padà, ló múra láti gbẹ̀san ohun tí àwọn awakọ̀ bàálù tí wọ́n wá fi bọ́ǹbù ba aeroplane jagun àti irinṣẹ́ ti Nàìjíríà jẹ́ ní pọ́tà. Òun náà sì pé olórí àwọn tí wọ́n ń wa aeroplane tiwọn náà, Gbàdàmọ́sí King, ó bi í pé níbo ló wà tí kò lè dá àwọn tó wá náà dúró, àti pé kí lòun náà ń wò tí kò lè fi aeroplane tiẹ̀ náà pàdé tiwọn. Gbàdàmọ́sí King sọ fún Ọbásanjọ́ pé irinṣẹ́ tàwọn ni ò dáa, àti pé àwọn aeroplane náà dàgbà díẹ̀ ju èyí tí àwọn ọmọ Biafra yìí kó wá láti France tí wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí lọ. Àmọ́ pẹ̀lú àwọn irinṣẹ́ àti àtúnṣe díẹ̀, òun náà lè dán nǹkan wò. Òun lọ Ọbásanjọ́ bá ní kó máa gbé aeroplane náà lọ sí Èkó, kó sì tún un ṣe, kó padà dé láàrin ọ̀sẹ̀ kan. Bẹ́ẹ̀ ló ṣe pé lẹ́yìn tó ti tún aeroplane ọ̀hún ṣe tán, ní ọjọ́ 5 oṣù kẹfà 1969, aeroplane kan tó kó ìbọn àti ọta lọ́pọ̀lọpọ̀, àmọ́ táwọn ọ̀gá Biafra ní oúnjẹ lóko, ń fò láàrin òru nítòsí Eket. Apá ọ̀nà Sao Tome ló ti ń bọ̀, kò sì tanná rárá. Àmọ́ pẹ̀lú ẹ̀ náà, Gbàdàmọ́sí rí i. Bó ti rí i ló rédíò sí pé kó bọ́ sílẹ̀ ní Pọ́tà o, tàbí ní Kàlábá o. Àmọ́ ẹni tó ń wa aeroplane ni àwọn ọmọ Ojukwu náà kò dá lóhùn. Ní Gbàdàmọ́sí bá gbébọn fún un, ó gbébọn fún bàálù náà, ló bá jábọ́ sí Eket. Bó ti jábọ́ ló fọ́nká tó sì gbiná. Àwọn tí wọ́n wà níbẹ̀ sì kú, bẹ́ẹ̀ ni irinṣẹ́ wọn jóná ráú. Ọbásanjọ́ yá sáré pé àwọn oníròyìn àtàwọn òyìnbó tó wà lágbègbè pé kí wọ́n wá wò ó, torí nígbà tó bá yá wọn yóò ní Nàìjíríà fẹ́ febi pa àwọn ọmọ Ìgbò kú nílẹ̀ wọn ni. Aeroplane tó kó oúnjẹ bọ̀ ni wọ́n jábọ́. Gbogbo èèyàn tí Ọbásanjọ́ pè wọ̀nyí ló wá. Wọ́n sì rí i pé kò sí oúnjẹ ẹyọ kan nínú aeroplane náà. Ọta ìbọn lóríṣiríṣi, machine gun àti èlò ìjagun míì ló kún inú ẹ̀ fọ́fọ́. Ọ̀rọ̀ náà dùn àwọn Ojukwu gan-an ni o. Yàtọ̀ sí pé àṣírí wọn tó tú, ó dùn wọ́n pé irinṣẹ́ tó tóbi tó bẹ́ẹ̀ ló ṣòfò lẹ́ẹ̀kan nítorí Ọbásanjọ́. Ìyẹn ló ṣe jẹ́ pé wọ́n tún ètò wọn ṣe pé àwọn yóò lọ dènà dé Ọbásanjọ́ kí wọ́n kú yanjú ẹ̀ lẹ́ẹ̀kan. Pàápàá torí òun náà kò tí ì ṣíwọ́ àwọn ìrìn àjò àbẹ̀wò tó ń ṣe sọ́dọ̀ àwọn sọ́jà ẹ̀ tó wà lójú ogun. Ìlú Uyo ló ti ń bọ̀ lọ́dọ̀ Àlàbí Ìsàmà nígbà tí wọ́n rẹ̀bù ẹ̀. Ní ọ̀nà Azumini sí Aba ni wọ́n ti jálù ú lójijì, ni wọ́n bá bẹ̀rẹ̀ sí rọ̀jò ìbọn fún un. Èyí tó wù wọ́n ni kí wọ́n mú Ọbásanjọ́ lóòyẹ̀, bí ìyẹn kò bá sì ṣeé ṣe kí wọ́n pa á lẹ́ẹ̀kan. Àmọ́ pé àwọn ọmọ ogun 37 battalion, àwọn ni wọ́n kojú ogun yìí láti dáàbò bo Ọbásanjọ́. Ṣùgbọ́n apá àwọn kò ká kinní náà. Wọ́n yìnbọn títí tí àwọn ọmọ Biafra fi lé wọn padà sẹ́yìn ni. Ìgbà tí ọ̀tá wọn sì fẹ́ tán làwọn náà tó padà. Àmọ́ wọ́n ti lé àwọn ọmọ ogun Nàìjíríà jìnnà síbi tí wọ́n wà tẹ́lẹ̀. Wọ́n sì ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kéékèèké tí wọ́n ti gbà tẹ́lẹ̀ kúrò lọ́wọ́ wọn. Àsìkò tí wọ́n padà sẹ́yìn yìí ni Ọbásanjọ́ pàápàá tó ríbi lọ. Ṣé ẹni tí ìjà ò bá bá ni yóò pe ara ẹ̀ lọ́kùnrin? Ẹni tó bá sì ti ojú ogun dé tí kò kú sọ̀hún nìkan náà ni yóò ròyìn ogun. Ohun kan ṣe nínú igbó àwọn ọmọ Ìgbò lọ́hùn-ún lásìkò ogun abẹ́lé. Ẹni tó bá ṣojú ẹ̀ ló lè sọ. Ní ti Ọbásanjọ́ tuntun yìí, wọ́n ti fúnra wọn sọ pé àwọn ò ní fún un nísinmi. Wọn ò fẹ́ kó ráàyè jókòó kó lè ṣètò kankan. Wọ́n fẹ́ kó gìrìgìrì bá, kí wọ́n sì dá ohun gbogbo rú mọ́ ọ lójú
débi pé ọkàn rẹ̀ yóò kó sókè tí kò fi ní lè tètè ráàyè kojú wọn. Ohun tí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ni pé bí kò bá ráàyè, àwọn náà yóò lè dojú ìjà kọ àwọn ọmọ ogun kọmáńdò, àwọn yóò sì ká wọn mọ́ lójijì, àwọn yóò sì pa wọ́n nípakúpa. Ohun tó wà lọ́kàn wọn gan ni pé bí apá àwọn bá ti lè ká àwọn ọmọ ogun kọmáńdò, táwọn tó kù kò nira mọ́, nítorí àwọn nìkan ni wọ́n wà nílẹ̀ Ìgbò, àwọn nìkan ni wọ́n sì dojú ìjà gidi kọ àwọn. Ohun tó fà á tí wọ́n fi ń kọlu Ọbásanjọ́ ní gbogbo ibi tó bá ń lọ nìyẹn. Ọbásanjọ́ tó ṣẹ̀ṣẹ̀ dé sójú ogun náà mọ èyí. Ó mọ̀ pé ohun táwọn olórí ogun Biafra ń ṣe náà ni láti dààmú òun, kí ọkàn òun má papọ̀ sọ́nà kan tóun yóò fi lè ṣètò irú ogun tóun yóò bá wọn jà. Bẹ́ẹ̀ ni àkókò sì ń lọ. Nígbà náà ni òun náà ro ọ̀rọ̀ náà dáadáa. Ó sì mọ̀ pé èyí tó yẹ kí òun ṣe ni kí òun ṣètò ààbò tó péye láàrin àwọn ọmọ ogun òun, débi pé gbogbo ilẹ̀ tí wọ́n bá ti gbà lọ́wọ́ àwọn ọmọ Ìgbò yìí àti gbogbo ìlú tí wọ́n ti gbà, wọn kò tún ní gbà á padà lọ́wọ́ àwọn mọ́. Ọgbọ́n tó fẹ́ dá náà ni láti kó àwọn ọmọ ogun kún àwọn tí wọ́n ti wà ní ibùdó kọ̀ọ̀kan, kó sì kó èlò ìjagun tó pọ̀ dáadáa fún wọn lóríṣiríṣi. Lẹ́yìn náà kó ṣígun fún wọn. Bó bá ṣígun fún wọn yìí, wọn yóò fi ogun náà lé àwọn ọmọ Ìgbò sẹ́yìn pátápátá. Gbogbo ibi tí wọ́n sì ti ń halẹ̀ mọ́ wọn, tí wọ́n ń fẹ́ lé wọn tàbí pa wọ́n sójú kan náà níbẹ̀, àwọn ọmọ Ọbásanjọ́ yóò lè dá jìnnìjìnnì bò wọ́n, wọn yóò sì lé wọn padà sẹ́yìn ní kíákíá. Lẹ́yìn náà ni wọn yóò ṣẹ̀ṣẹ̀ wá ṣe àgbékalẹ̀ irú ogun tí wọn yóò fi ṣẹ́gun Biafra gan. Bí Ọbásanjọ́ ti ronú bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́. Ó ń tún àwọn ọmọ ogun rẹ̀ ṣe, ó sì ń gbé àwọn tó fẹ́ gbé kúrò níbì kan kúrò, ó ń gbé wọn lọ síbòmíì. Ó gbé Àlàní Akínrìnádé wá sọ́dọ̀ ara ẹ̀, ó sì fi ṣe bí igbákejì rẹ̀ lójú ogun. Níbí yìí ni ọ̀rọ̀ náà yóò ti hàn sí àwọn èèyàn pé ìdí tí wọ́n fi ń bá Benjamin Adékúnlé jà pé kì í dá àwọn ọmọ Yorùbá ló fi ṣe ọ̀gá kọmáńdó, kì í ṣe bẹ́ẹ̀, nítorí pé àwọn tọ̀hún mọ̀ nípa iṣẹ́ ogun náà ni. Ọbásanjọ́ pàápàá gbé ilé yìí wá tẹ́lẹ̀, ìyẹn ló ṣe kọ̀yìn sí àwọn Benjamin Adékúnlé àti Alábí Ìsàmà níbẹ̀rẹ̀. Àmọ́ kò pẹ́ tóun náà fi rí i pé nítorí àwọn méjèèjì yìí mọ̀ nípa iṣẹ́ ogun, àti Ayọ̀ Àríyọ̀ pàápàá tó tún jẹ́ ọmọ Yorùbá míì ni Adékúnlé ṣe ń fi wọ́n ṣáájú. Ọjọ́ 16 oṣù keje ọdún 1969 ní Ọbásanjọ́ fi ọjọ́ ìṣígun rẹ̀ sí. Ìyẹn lọ́jọ́ tí àwọn ọmọ ogun kọmáńdó yóò dojú ogun kọ àwọn ọmọ ogun Biafra tí wọ́n ti ń halẹ̀ mọ́ wọn, tí yóò sì lé wọn jìnnà sẹ́yìn, tí wọn kò fi ní dààmú wọn mọ́. Ọjọ́ yìí ló ti rò pé àwọn yóò gba ilẹ̀ kún ilẹ̀, àwọn yóò gba ìlú kún ìlú, gbogbo ibi táwọn sì ti gbà tẹ́lẹ̀ àwọn yóò dúró níbẹ̀ gbọ̀nyìn tí kò sọ́mọ Biafra kan tí yóò lè gba ibẹ̀ padà lọ́wọ́ àwọn mọ́. Gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe ni láti lé àwọn ọmọ Biafra sẹ́yìn, kí wọ́n lé àwọn ọmọ ojúkun náà jìnnà débi pé wọn kò ní lè dààmú wọn mọ́. Ohun tí Ọbásanjọ́ rò ní pé bí òun bá ti ṣe léyìí tí ẹsẹ̀ àwọn ti ranlẹ̀ dáadáa, lójijì làwọn yóò kọlu àwọn ilẹ̀ Ìgbò tó kù, tí àwọn yóò sì gba àwọn ìlú ńláńlá táwọn ọmọ Ìgbò gbà lọ́wọ́ wọn, pàápàá ìlú Òwèrè. Bí òun bá sì ti lè gba ìlú Òwèrè padà, òun ti rẹ́yìn àwọn ọmọ ojúkun nìyẹn, ogun náà yóò sì parí láìpẹ́ jọjọ. Wàràǹwéré ní ọjọ́ 16 oṣù keje yìí kù sí dẹ̀dẹ̀ lọ́jọ́ tó Ọbásanjọ́ ṣígun fún àwọn ọmọ rẹ̀. Ṣùgbọ́n kó tó di ọjọ́ yìí ní nǹkan míì ti ṣe. Ohun tó sì ṣẹlẹ̀ náà burú jáì. Àṣé gbogbo bí Ọbásanjọ́ ti ń ṣèpàdé, gbogbo bó ṣe ń sọ̀rọ̀, gbogbo bó ṣe ń ṣètò ìṣígun yìí, gbogbo bó ṣe ń sọ ọ̀nà tí wọn yóò gbà àti ilẹ̀ tí wọn yóò gbà àti ìlú tí wọn yóò kọlù àti ibi tí wọn yóò ká àwọn ọmọ ogun Biafra mọ́, tí wọ́n sì ń ya àwòrán àwọn ọ̀nà náà káàkiri, gbogbo rẹ̀ pátá làwọn aṣáájú ogun Biafra ń gbọ́, tí wọ́n sì ń gbà sọ́wọ́. Wọ́n ti mọ ọjọ́ tí Ọbásanjọ́ fẹ́ ṣígun, wọ́n ti mọ ọ̀nà táwọn ọmọ ogun ẹ̀ fẹ́ gbà wọlé, wọ́n sì ti mọ irú irinṣẹ́ tí wọ́n ń kó bọ̀, wọ́n sì mọ àwọn tí wọn yóò ṣáájú ogun náà àti agbára wọn. Paríparí ẹ̀ ni pé gbogbo àwòrán pátá tí wọ́n yà, àwòrán ọ̀nà tí wọ́n yà pé àwọn yóò tò àti ibi tí wọn yóò ti mú ìrìn wọn, gbogbo ẹ̀ pátá ló ti dé ọwọ́ àwọn ọmọ ogun Biafra, ìyẹn àwọn olórí wọn. Bẹ́ẹ̀ ọ̀gá ológun Ọbásanjọ́ kò mọ nǹkan kan. Kò sí ohun tó lè burú fún olórí ogun kan láyé tó kí àwọn ọ̀tá rẹ̀ tó fẹ́ lọ bájà ti mọ ibi tí yóò gbà yọ àti ọ̀nà tí yóò tọ̀ débẹ̀ àti àkókò tí yóò dé gan. Ohun kan tí wọ́n fi ń mọ àwọn tí wọ́n mọ iṣẹ́ ogun jíjà
àtàwọn tí wọn kò mọ̀ nìyí, nítorí nígbà míì kì í ṣe agbára ló ń jẹ́ kí jagunjagun ṣẹ́gun, ọgbọ́n ni olórí ogun fi ń ṣẹ́gun tó bá le. Àwọn aráàlú tí wọ́n máa ń kọjá láàrin àwọn sọ́jà nígbà tí wọn kò bá jagun lọ́wọ́, tí wọn yóò máa lọ tí wọn yóò máa bọ̀, lára wọn làwọn olórí ogun Biafra ń lò láti gbọ́ ìròyìn ohun tó ń lọ lọ́dọ̀ àwọn ọmọ Ọbásanjọ́, tàbí kí wọ́n gbọ́ ọ lẹ́nu àwọn ọmọ Nàìjíríà tọ́wọ́ àwọn ọmọ ogun Biafra bá tẹ̀. Wọn yóò lù wọ́n, wọn yóò sì fìyà jẹ wọ́n débi pé gbogbo ohun tí wọ́n bá mọ̀ ni wọn yóò máa rò pátápátá, pàápàá nígbà táwọn yẹn bá yọ àdá tó ń kọ mọ̀nà sí wọn, tí wọ́n sì ń bẹ́rí àwọn èèyàn lójú wọn, tí wọ́n ń sun wọ́n jẹ. Kò sẹ́nìkan tó fẹ́ kú irú ikú gbóná bẹ́ẹ̀. Gbogbo ohun tí wọ́n bá mọ̀ pátá ni wọn yóò sọ kí wọ́n lè wà láàyè. Ohun tó túbọ̀ jẹ́ kí wọ́n ní gbogbo ètò ìrìn àwọn Ọbásanjọ́ yìí lọ́wọ́ ní tàwọn ọmọbìnrin kọmándó tí ọwọ́ àwọn ọmọ ogun Biafra máa ń tẹ̀ nígbà míì. Ṣé àwọn yìí ni wọ́n máa ń fi àwọn ìwé oríṣiríṣi bí ìwé ìlànà ogun àti àwòrán rán níṣẹ́ lọ sọ́dọ̀ àwọn aṣáájú ogun láti agbègbè kan sí agbègbè míì, nítorí kò sọ́nà mìíràn tí wọn yóò fi lè fi àwọn kinní náà ránṣẹ́ jù bẹ́ẹ̀ lọ. Nígbà tí ogun kò bá tí ì bẹ̀rẹ̀, yóò ṣòro láti rán sọ́jà lọ, nítorí bí ọwọ́ bá tẹ sọ́jà tàbí tí wọ́n bá ti rí sọ́jà lọ́ọ̀kan ni wọn yóò ti fura pé iṣẹ́ pàtàkì kan ló ń bá lọ, tí wọn yóò sì mú, tí wọn yóò sì gba tọwọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣùgbọ́n tó bá ṣe pé àwọn obìnrin tí wọ́n ń múra bí ẹni tí ìyà ń jẹ tàbí tí ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni, wọn kò ní wò wọ́n lẹ́ẹ̀mejì, wọn yóò fi wọ́n sílẹ̀ kí wọ́n kọjá. Àwọn yìí ni yóò sì gbé iṣẹ́ látọ̀dọ̀ àwọn aṣáájú ogun kọmándó lọ sọ́dọ̀ aṣáájú míì tó ń wà ní ọ̀nà jíjìn rere. Ṣùgbọ́n ọwọ́ máa ń tẹ àwọn obìnrin yìí nígbà míì bí wọ́n bá sì ti fura sí wọn, tàbí tí wọ́n bá mú wọn lójijì tí wọ́n sì yára wọn wò, tí wọ́n bá ti lè ká àwọn ìwé yìí mọ́ wọn lọ́wọ́, ikú dé nìyẹn. Wọn yóò gba ìwé náà lọ́wọ́ wọn, wọn yóò sì tún fi ipá mú wọn láti ṣàlàyé gbogbo ohun tí wọ́n bá mọ̀ àti ọ̀rọ̀ tí wọ́n ní kó sọ fún ẹni tí wọ́n rán sí. Bí kò bá sọ, lójú ẹsẹ̀ ni wọn yóò ti fìyà tí òun náà kò ní gbàgbé láyé ẹ̀ jẹ. Ẹni tí kò bá sì fẹ́ kú nínú wọn, tí kò sì fẹ́ kí ìyà tí kò ní tán lára òun títí ayé jẹ òun, bí wọ́n bá ti mú un bẹ́ẹ̀ ni yóò ní kí wọ́n má làágùn jìnnà o, kí wọ́n ṣe òun jẹ́jẹ́. Ohun tó ṣẹlẹ̀ àti ohun tó ń lọ lọ́wọ́ rèé. Ìjọba yìí báyìí sì ni àwọn ọmọ ogun àwọn yóò gbéra. Ọ̀nà yìí làwọn aṣáájú ogun Biafra gbà tí wọ́n fi mọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ àti gbogbo ètò Ọbásanjọ́. Kó sì tó di ọjọ́ tó ní òun yóò gbéra láti wá ká wọn mọ́ yìí, gbogbo ìròyìn ìrìn rẹ̀ pátá àtàwọn àgbékalẹ̀ tó ṣe ló ti wà lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni òun Ọbásanjọ́ kò mọ̀ pé láàrin ọjà gan lòun ti ń ṣàwo. Ohun táwọn olórí ogun Biafra wá ṣe ya Ọbásanjọ́ lẹ́nu. Kódà ó bọ́ ṣòkòtò nídìí ẹ̀ pàápàá, nítorí lójijì ni wọ́n ká a mọ́. Òun ti múra dáadáa pé ọjọ́ 16 oṣù lòun yóò bẹ̀rẹ̀ ìjà òun. Nígbà tó sì di ọjọ́ 14 oṣù làwọn ọmọ ogun ẹ̀ ti ń kó ẹrù wọn, tí kálukú rìn lọ síbi tó yẹ kó dúró sí, tí wọ́n ń kó àwọn ìbọn tí wọ́n yóò lò sọ́kọ̀, tí wọ́n ń palẹ̀ mọ́, tí wọ́n sì ń gbáradì, tí wọ́n ń múra bí wọn yóò ti ṣe lọ. Ṣùgbọ́n lórí ìmúra àti ìpalẹ̀mọ́ yìí ni wọ́n wà ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ 15 oṣù keje ní 1969 nígbà tágbárò. Àwọn ọmọ Biafra ní o, wọ́n ti ṣígun ní tiwọn, wọ́n sì gbé ogun náà wọ àárín àwọn ọmọ ogun Ọbásanjọ́ tí wọ́n ń palẹ̀mọ́ lọ́wọ́. Àwọn tí wọn kò tí ì múra ogun ní tiwọn, wọn kò mú ogun náà ní kékeré o. Ẹni bá ti rí wọn yóò ti mọ̀ pé ogun tí wọ́n palẹ̀mọ́ dáadáa fún ni. Ìbọn oríṣiríṣi ni wọ́n kó wá, machine gun pọ̀ lọ jàrá. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun tí wọ́n ń rọ́ jánà ní ìsọ̀rí ìsọ̀rí ju 1,000 lọ. Irú kí leléyìí làwọn ọmọ ogun kọmándó ń wí? Ọbásanjọ́ pàápàá dákẹ́ lọ gbárí. Àwọn ọmọ ojúkú ti wọ̀lú tìbọntìbọn. Àwọn tí wọn kò tí ì bọ́ ṣòkòtò sọ́jà ń sáré wọ ṣòkòtò. Àwọn tí kò sọta nínú ìbọn wọn ń sáré kí ọta sínú ìbọn ọ̀hún. Kálukú ń sá gìrìgìrì. Bẹ́ẹ̀ làwọn ọmọ ogun ojúkú yìí kò dáwọ́ dúró. Wọ́n kóná ìbọn bo àwọn tí wọ́n ti wà lójú ogun níbẹ̀. Ìjà náà sì le gidigidi. Àwọn bàtálíọ̀n méjì ni wọ́n kọ́kọ́ fara gbá kinní ọ̀hún jù, 105 àti 106. Àwọn gan-an ni ogun náà kọ́kọ́ ká mọ́ ojú ọ̀gbagadè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun náà ló sì bá kinní ọ̀hún lọ. Òkú ń ṣubú, òkú ń sùn. Bí ìbọn àwọn ọmọ Biafra ti ń ró, bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun Nàìjíríà ń ṣubú níkọ̀ọ̀kan.
Ogun náà di iná ńlá tó ń jó hèhè, iná tí kò mọ ojú ẹni tó dá òun. Ọ̀rọ̀ náà rú Ọbásanjọ́ pàápàá lójú. Báwo làwọn ọmọ ogun ojúkù yóò ṣe yabo àwọn báyìí lójijì lọ́jọ́ tó kù ọ̀la tí àwọn ti múra láti fogun gbé gbogbo wọn lọ? Ṣùgbọ́n àsìkò náà kì í ṣe àsìkò ìrònú rárá, nítorí àwọn ọmọ ojúkù yìí ti kọjá àwọn ọmọ ogun kọmando tó wà lọ́nà. Nígbà tí yóò sì fi di ọ̀sán ọjọ́ náà gan, wọ́n ti lé àwọn ọmọ ogun Ọbásanjọ́ tó wà ní Ọ̀wàsà, wọ́n lé àwọn tí wọ́n wà ní Àsà dànù. Wọ́n wá dúró ní ìkóríta ọ̀nà tó lọ sí Aba àti Port Harcourt. Níbẹ̀ ni wọ́n ti ń rọ̀jò ìbọn. Òkè ò gbọ́dọ̀ dúró, igbó pàápàá ò sì gbọ́dọ̀ dúró. Ẹni báláyà kó wá wọ̀ ni. Bẹ́ẹ̀ ibi tí àwọn ọmọ ogun ojúkù wọ̀nyí dúró sí kò dáa. Aba ni wọ́n fẹ́ máa lọ yẹn. Bẹ́ẹ̀ bí wọ́n bá sì tún gba Aba mọ́ èyí tó ti wà nílẹ̀ yìí, bí ìgbà tí wọ́n ti ṣẹ́gun àwọn Nàìjíríà ni. Ohun tó jẹ́ kí ìjà náà di àfẹ̀míjà nìyẹn. Ó le koko. Bẹ́ẹ̀ àwọn ọmọ ogun Biafra yìí múra wá ni o. Wọ́n ti ṣe gbogbo ètò tó dúró sẹpẹsẹpẹ. Àwọn ọmọ ogun wọn pọ̀, àwọn ta ìbọn àti èlò ogun sì pọ̀. Bí wọ́n ti ń lo ọ̀kan tán ni wọ́n ń gba òmíì. Wọn ò sì dáwọ́ ìbọn tàbí machine gun dúró. Bí ọmọ Biafra kan bá sì kú, àwọn méjì ni wọn yóò fi rọ́pò ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, tí wọn kò sì fún àwọn ọmọ ogun Ọbásanjọ́ yìí ní ìsinmi rárá. Ọ̀rọ̀ náà le o, ọjọ́ burúkú gbáà ni. Kì í kúkú ṣe pé àwọn ọmọ ogun Ọbásanjọ́ yìí kò gbìyànjú. Àwọn náà ń jà raburabu. Omi ló pọ̀ ju ọkà lọ fún wọn ni. Gbogbo ọta ìbọn tí wọ́n ti kó sí tòsí àtàwọn tí wọ́n fi pamọ́ fún ọ̀rọ̀ àjálù òjijì báyìí ni wọ́n ti lò. Wọ́n lo gbogbo ìtàn pátá. Síbẹ̀ ogun náà ń le sí i ni. Wọ́n bẹ̀rẹ̀ sí ránṣẹ́ sí ara wọn. Wọ́n ń pe ara wọn káàkiri. Àwọn tí wọ́n wà lọ́nà jíjìn ń sáré wá. Àwọn ọmọ ogun kọmando tí wọn kò sì ní ìbọn tẹ́lẹ̀ ń sáré wá ìbọn àti ọta ẹ̀ lọ. Èyí tí à ń wí yìí ti pẹ́. Àwọn ọmọ ogun ojúkù yìí ti dáná sun àwọn kòtò ńlá tí wọ́n ti ń wa epo bẹntiróòlù ní Ọ̀wàsà. Ṣé àdúgbò náà ni epo pọ̀ jù sí ní gbogbo àkókò ogun? Bí àwọn ọmọ ogun Biafra yìí ti jàjàgbá ibẹ̀, níṣe ni wọ́n ti iná bọ̀ ọ́. Iná ń jó gbogbo ibi tí wọ́n ti ń wa epo. Eléyìí sì túbọ̀ ran àwọn ọmọ ogun Biafra yìí lọ́wọ́, nítorí níṣe lọ̀rọ̀ di bóòló yàgò láàrin àwọn ọmọ ogun kọmando. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ogun kọmando yìí ni kò fẹ́ tí ilé ayé jóná lọ sọ́run. Oníkálukú sì bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀. Àwọn ọmọ ogun Biafra sì túbọ̀ ń lé wọn lọ. Nígbà náà ni Àlàní Akínrìnádé dé sójú ogun ọ̀hún. Òun fúnra ẹ̀, ṣé òun ni alákòóso gbogbo ogun náà pátá? Igbákejì Ọbásanjọ́ ni. Kò sì tètè mọ̀ pé ọ̀nà táwọn ọmọ ogun ojúkù yóò bá yọ rèé. Ìpalẹ̀mọ́ láti kọlù wọ́n lòun ń ṣe pẹ̀lú ọ̀gá ẹ̀. Nígbà tógun náà le tí wọn kò tètè yanjú ẹ̀, bó tilẹ̀ jẹ́ pé aṣáájú ogun tó mòye tó ṣáájú àwọn ológun kọmando ṣe gúdúgúdú méje àti yàyà mẹ́fà. Nígbà tí apẹ́ ò fẹ́ ká kinní ọ̀hún, tí ìròyìn tí Akínrìnádé sì ń gbọ́ kò tẹ́ ẹ lọ́rùn, òun náà gbéra, ó dọ̀hún jàre. Bó ti dé ojú ogun ni nǹkan yí padà. Àwọn aṣáájú ogun Biafra gbogbo tí wọ́n wà nítòsí sì mọ̀ pé kinní ọ̀hún ó ti yàtọ̀ sí nǹkan tó wà nílẹ̀ tẹ́lẹ̀ o. Wọ́n mọ kinní ọ̀hún lára. Àwọn ọmọ ogun Ọbásanjọ́ pàápàá yí ìjà wọn padà. Kò sì sẹ́nìkan tó sá fún ẹnìkan mọ́. Ọ̀rọ̀ ti di ẹni bá yára ni Ògún yóò gbé. Ẹni tí ọwọ́ ẹ̀ bá kọ́kọ́ tẹ ẹnìkan ni. Akínrìnádé fúnra ẹ̀ ló ń darí ogun náà wàyí. Kinní náà sì ti kúrò ní kékeré, ó di ogun ńlá rẹpẹtẹ. Fún odidi ọjọ́ 5 gbáko, olóko ò lè roko, olódò kankan ò sì lè rodò. Bẹ́ẹ̀ lógun kò dáwọ́ dúró ní ìkóríta ọ̀nà Aba sí Pọ̀tá yìí. Ìró ìbọn àti iná làwọn èèyàn ń rí. Kò sì sẹ́ni tó láyà akẹ́bọjẹ kan tó jẹ́ gba gbogbo àdúgbò náà kọjá. Ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ 5, nǹkan bẹ̀rẹ̀ sí yí padà. Àwọn ọmọ ogun Biafra bẹ̀rẹ̀ sí sá padà sẹ́yìn. Wọ́n rí i pé iná ju iná lọ. Bí wọ́n ti ń sá lọ ni Akínrìnádé ń darí àwọn ọmọ ogun Ọbásanjọ́ tó wà níbẹ̀. Àwọn ọmọ ogun kọmando náà kò sì dúró mọ́. Wọ́n lé àwọn ọmọ ogun Biafra yìí lọ. Nígbà tílẹ̀ yóò fi ṣú ní bí ọjọ́ 7 tí ogun náà ti bẹ̀rẹ̀, nǹkan ti rọlẹ̀. Àwọn ọmọ Biafra ti sá sẹ́yìn pátá. Gbogbo ibi tí wọ́n ti gbà nígbà tí ogun náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ní àwọn ọmọ ogun Nàìjíríà ti gbà padà. Wọ́n lé wọn sẹ́yìn jìnnàjìnnà. Bó tilẹ̀ jẹ́ pé okú tó kú fún wọn kò níye. Ṣùgbọ́n àwọn ọmọ Ìgbò náà kú o. Wọ́n kú gan-an pàápàá. Ó kàn jẹ́ pé nítorí pé wọ́n wá bá àwọn ọmọ Nàìjíríà lójijì. Ìpakúpa ni wọ́n kọ́kọ́ pa wọ́n kí apá àwọn Akínrìnádé tó ká wọn. Lẹ́yìn tí wọ́n ti lọ tán, Ọbásanjọ́ pé àwọn aṣáájú ogun ẹ̀ gbogbo jọ. Ó ní kí àwọn yẹ ọ̀rọ̀ náà wò. Kí ló ṣẹlẹ̀ gan-an? Wọ́n ṣèpàdé, wọ́n sì rí ọ̀nà táwọn ọ̀rọ̀ tí wọ́n bá sọ ń gbà lu. Ó pàṣẹ kí wọ́n dí gbogbo àlàfo tó wà láàrin àwọn.
bẹ́ẹ̀ ló sọ pé kò sí ìpadà sẹ́yìn kan o, ogun tí wọ́n ti múra ẹ̀ tẹ́lẹ̀ àwọn yóò sì ja ogun náà dandan. Ló bá múra lọ́jọ́ kan pé kí àwọn lọ yẹ apá ibi táwọn ọ̀tá gbà wọlé wò ní Ẹ̀bóṣà. Ó fẹ́ mọ bí wọ́n ti ṣe dí ibẹ̀ pa sí àti bí ibẹ̀ yóò ṣe wúlò fún àwọn láti kọlu àwọn ọmọ ogun Ojúkù. Ṣùgbọ́n ọ̀gágun tó yẹ kó ṣáájú wọn gbé wọn ṣìnà, bóyá kò mọ ọ̀nà tí yóò gbà ni tàbí kò tilẹ̀ mọ ibi tí àwọn ọmọ ogun ẹ̀ wà mọ́. Ọ̀tọ̀ ní ibi tó gbé Ọbásanjọ́ àtàwọn ẹ̀ṣọ́ ẹ̀ gbà. Níbi ọ̀nà kan tí wọn kì í lò mọ́ ló gbà, wọ́n sì ń bá ibẹ̀ lọ ṣàṣàṣà. Àfi lójijì ní àgbá rọ́kẹ̀tì bẹ̀rẹ̀ sí í fòyọ foroforo. Bẹ́ẹ̀ ni machine gun náà ń ró léraléra. Àṣé àwọn ọmọ Biafra ni. Lójú ẹsẹ̀ ní 5 nínú àwọn ẹ̀ṣọ́ tó wà lẹ́yìn Ọbásanjọ́ ti ṣubú lulẹ̀ tí wọn kò lè dìde. Nígbà táwọn tó kù sì ń fà wọ́n ni wọ́n rí i pé 3 nínú wọn ti kú pátá. Àwọn tó kù sáré bọ́ sí ẹ̀yìn bíríìjì kan báyìí tó ti bàjẹ́, wọ́n sá pamọ́ síbẹ̀ pẹ̀lú Ọbásanjọ́ ọ̀gá wọn. Wọ́n fẹ́ mọ ibi tí iná ti ń ṣẹ́yọ. Nígbà náà ni Ọbásanjọ́ fúnra rẹ̀ rí i pé kíní kan rìn mọ́ itan òun. Nígbà tí yóò sì bójú wo ibi itan rẹ̀ báyìí, ẹ̀jẹ̀ ló ń rìn jáde. Ẹ̀jẹ̀ náà sì pọ̀ dé góńgó. Àṣé wọ́n ti yìnbọn fún Ọbásanjọ́ pàápàá nítan. Ojú ogun náà le o, kèlè mi kọ́ rárá. Níbo ni wọ́n gbé Ọbásanjọ́ lọ? Àti kí ló ṣẹlẹ̀ lẹ́yìn yẹn? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tún pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.